dédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀-Fálẹ́yẹ. Igbákejì ààrẹ Kashim Shettima ní ọjọ́ Ìṣẹ́gun ti kéde wípé àìní ètò ààbò tó péye ní orílẹ̀-èdè Nàìjíríà yóò wá sópin láìpẹ́ yìí nítorí pé ààrẹ Bọ́lá Tinubu ń sa gbogbo ipá rẹ̀ lọ́sàn-án lóru láti lè jẹ́ kí àlàáfíà ààbò tó péye lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn jákèjádò ilẹ̀ Nàìjíríà padà kí ohun gbogbo sì bọ̀ sípò. Shettima sọ̀rọ̀ yìí ní ìlú Zamfara níbi tí wọ́n ti ń gba gómìnà ìpínlẹ̀ náà Dauda Lawal àti àwọn alátìlẹyìn rẹ̀ pẹ̀lú ayẹyẹ ìdùnnú ayọ̀ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Aṣojú ẹgbẹ́ Christian Association ti Nigeria CAN ẹ̀ka ti ìpínlẹ̀ Borno yìí tí alága wọn Most Reverend Dr. John Bogna Bakeni kó sòdí ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n lọ ṣe àbẹ̀wò sí àwọn ẹni tí àdó olóró tí ó búgbàmù lẹ́nu lọ́lọ́ yìí ní ìlú Maiduguri ìpínlẹ̀ Borno ṣe ìjàmbá fún ní ilé ìwòsàn ìjọba ti Yunifásítì ti Maiduguri Teaching Hospital UMTH tí wọ́n sì tún ń gba àdúrà àlàáfíà ní kíákíá fún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìgbẹ́jọ́ àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù ìpànìyàn ti ìlú Yelwata dédé dúró lẹ́yìn ìgbà tí ọ̀kan lára àwọn olùjẹ́jọ́ ṣubú lulẹ̀ nínú ilé-ẹjọ́ ní ọjọ́ Ìṣẹ́gun. Adájọ́ Joyce Abdulmalik wá sọ pé kí gbogbo àwọn gbà pé olùjẹ́jọ́ yìí kò farahàn rárá nílé-ẹjọ́, ṣùgbọ́n àwọn agbẹjọ́rò tí àwọn olùjẹ́jọ́ wá pàrọwà sí adájọ́ láti sún ìgbẹ́jọ́ náà sí ọjọ́ mìíràn kí olùjẹ́jọ́ tí ó ṣubú lulẹ̀ bá lè lọ fún ètò àyẹ̀wò ìwòsàn tó péye. Adájọ́ Abdulmalik wá sún ìgbẹ́jọ́ sí 30 oṣù kẹta March 30th fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ààrẹ iléeṣẹ́ Dangote Group Aliko Dangote ti pariwo síta ohun tuntun tí ó ń kan òun lóminú èyí tí ó ṣúyọ nípa ségesège tí iye owó ọjà epo rọ̀bì lágbàáláyé tí ó sì tún wọ́n ń kìlọ̀ wípé ìjà ogun tí ó ń lọ lọ́wọ́ ní àárín ìlà oòrùn yóò túbọ̀ jẹ́ kí ìnira lórí ọrọ̀ ajé jinlẹ̀ sí káàkiri ilẹ̀ adúláwọ̀. Dangote sọ̀rọ̀ yìí lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu ní ìlú Èkó. Ó wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé bí ó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà kò kópa sàn tààrà nínú ìjà ogun náà, ṣùgbọ́n bí ohun gbogbo ṣe rí nínú ọjà epo àgbáláyé ni yóò jẹ́ kí ilẹ̀ Nàìjíríà náà mọ́ lára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Ìròyìn eléyìí ló jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé arábìnrin kan tí ó dé láti ilẹ̀ United Kingdom tí ó wá fún ayẹyẹ ìgbéyàwó ní ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ni ó ti gbẹ́mìí mì nínú ìjàmbá ọkọ̀ tí ó wáyé ní ojúnà òpópónà Lagos-Ìbàdàn Expressway. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí agbẹnusọ fún ìpínlẹ̀ Ògùn Traffic Compliance àti Enforcement Agency Babátúndé Akínbíyì sọ ni pé arábìnrin yìí pẹ̀lú àwọn méjì mìíràn ni wọ́n wà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry tí wọ́n fi ń rin ìrìn àjò lọ sí ìgbéyàwó náà dédé kó sẹ́nu ọkọ̀ ńlá tí ó ń lọ. Àwọn méjì tí ó wà pẹ̀lú arábìnrin tí ó kú jẹ́ ọkùnrin kan àti obìnrin kan tí àwọn náà sì fara pa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Agbábọ́ọ̀lù fún ẹgbẹ́ Liverpool iwájú Mohamed Salah tí ó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Íjíbítì àti ọmọ ọdún 23 ti fìdí lílọ rẹ̀ kúrò nínú Premier League club ní òpin sáà yìí múlẹ̀. Salah sọ ọ̀rọ̀ yìí síta nínú àwọn àwòrán fọ́nrán tí ó gbé sórí ẹ̀rọ ayélujára àti alátagbà rẹ̀ ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun tí ó sì sọ pé ọjọ́ náà ti dé, àkókò sì ti tó àti pé òun ṣe àfihàn abala àkọ́kọ́ nínú ọ̀rọ̀ ìkẹyìn lílọ òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Mínísítà lórí ọ̀rọ̀ iná Adébáyọ̀ Adélábù ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà lórí àìsí iná mọ̀nàmọ́ná fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ báyìí àti pé òun mọ ìnira tí ó ti mú bá ọ̀pọ̀lọpọ̀ ilé, àwọn iléeṣẹ́ àti abala pàtàkì nínú ètò ọrọ̀ ajé. Ó wá ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé ó mọ bí òkùnkùn biribiri tí ó gba ilẹ̀ Nàìjíríà kan báyìí ṣe tún dákún ìṣòro tí ó wà lára ìgbé ayé àwọn ènìyàn ní pàtó àkókò ooru gbígbóná náà tí a wà nínú rẹ̀ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard.
olórí ẹ̀sìn mùsùlùmí kan tí ó fi ìlú Kaduna ṣe ibùgbé, Ahmad Tijani Umar, ti tètè ṣàlàyé ọ̀rọ̀ àhesọ tí ó ń jà ròhìnròhìn káàkiri èyí tí Peter Obi gbé sórí ẹ̀rọ alátagbà X rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun wípé lẹ́yìn ìgbà tí òun kúrò lọ́dọ̀ rẹ̀ ní ọjọ́ Ìsinmi ni àwọn elétò ààbò ti Department State Service (DSS) ti fi ọwọ́ ṣìkún òfin mú nítorí pé ó gba òun lálejò. Ó wá yànnàná ọ̀rọ̀ ẹ̀sùn náà pé wọn kò gbé òun rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn eléyìí ló tún ṣàlàyé wípé àwọn oníbàárà, aláìní, alágbe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi ẹ̀yà, onírúurú ìpèníjà ẹ̀yà ara lọ́pọ̀ yanturu ni wọ́n ti ya sí ìlú Ìbàdàn báyìí débìí pé kò fẹ́ẹ̀ má sí ìjọba ìbílẹ̀ kankan tí wọn kò wà rárá lẹ́yìn ìgbà tí àwọn ti kùnà láti kó gbogbo wọn lọ sí ọgbà wọn ní Akínyẹlé ìlú Ìbàdàn ní nǹkan bíi ọdún 5 sẹ́yìn. Gbogbo ìpinnu ìjọba láti kó wọn sójú kan ni ó já sí pàbó nítorí àtìlẹ́yìn tí àwọn ènìyàn pàtàkì láàrin ìlú àti àwọn olórí ẹlẹ́sìn ń ṣe fún wọn bíi oúnjẹ, aṣọ, owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí náà kò jẹ́ kí wọ́n ronú ewu tí ó wà nínú títò tí wọ́n máa ń tò sí ojú ọ̀nà àti ìwà tí wọ́n ń hù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kan sí YouTube channel ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe. Kí ẹ má tún gbàgbé láti fi èròǹgbà yín ránṣẹ́ sí orí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.